والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أنبئت أن رسول الله أوعدني أنبئت أن رسول الله أوعدني والعفو عند رسول الله مأمول والعفو عند رسول الله مأمول ما لأن هداك الذي أعطاك نافلة ما لنا هداك الذي أعطاك نافلة قرآن فيها مواعظ وتفصيل قرآن فيها مواعظ وتفصيل لا تأخذني بأقوال الغشاة لا تأخذني بأقوال الرجاة ولو أذنب ولو كثرت في الأقاويل أذنب ولو كثرت في الأقاويل Ọlọ́run dẹkùn má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sínú ilé Ifẹ̀ látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ọlọ́run dákùn má tọ́nà àdánwò sàtì àdákùn má tán ti ìbànújẹ́ sínú ilé Ifẹ̀ látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ejòkéjò tó bá gbọ́pọ̀ lọ mi ó di dandan ó ti gbọ́jọ́ kú ẹni rókúrò wà látòkè délẹ̀ ìgbé ẹkún kó sọ nílé wọn. Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákun má tán ti ìbànújẹ́ sílùú ilé Ifẹ̀ látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Àdílé ayé làbá sánmọ́ níbẹ̀ ó di dandan ayé la ó fi sí. Àdílé ayé làbá lẹ̀ níbẹ̀ ó di dandan a ó fi sáyé lọ. Ẹni rókúrò wá tí ò bá padà ó di dandan kó fi wá sáyé lọ. Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákun má tán ti ìbànújẹ́ sínú ilé Ifẹ̀ látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Tàbátì yádà oríṣi mẹ́ta fáwọn ọ̀tá mi táyé wọ́n ti ta wọ́n tún wá lọ ń gbẹ́bọ̀ síta mẹ́ta lórí olùṣìnà bàbá ìbámọ̀ ó ti dájò ayé wọn ti ta. Ọlọ́run dákun má tọ́nà àdánwò sàtì àdákun má tán ti ìbànújẹ́ sínú ilé Ifẹ̀ látòkè délẹ̀ ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ìṣàkúṣà lẹ́lẹ́jà ìṣẹ́jà ìrẹ́kúrẹ́ lẹ́lẹ́ran rẹ̀ràn ẹni rókúrò wà látòkè délẹ̀
ìṣàkúṣà ní kọ́lọ́hun ṣàbọ̀. Ọlọ́run dákun bàtánà àdánwò, àti àdákun bàtán ti ìbànújẹ́. Sí ìlú ilé ìfẹ́ Látókè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. Ó ti jáde, ó ti tọ́jọ́ mẹ́ta. Wọ́n ní kí ló dé, wọ́n lápá ẹ̀ ló rọ̀. Wọ́n ní kí ló dé, wọ́n lẹ́sẹ̀ ló rọ̀. Zólíjà láàlè wà lékè rọ̀ mi. Máa fi kan wà, máa fi kẹ́bí wa. Ọlọ́run dákun bàtánà àdánwò, àti àdákun bàtán ti ìbànújẹ́. Sí ìlú ilé ìfẹ́ Látókè délẹ̀, ọ̀lẹ ni wá ìwọ lálágbára. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد. Mo kí ìkàlẹ̀ bàbá wa ìmámù àgbà fún gbogbo ilé Ifẹ̀ lápapọ̀. Tó bá jókòó Ògbómọ̀ṣọ́ ni wọ́n bá dákọ̀ ìmámù báhùn ẹgbọ̀ sí ẹwì lẹ́ẹ̀kan sí. Ẹwì lẹ́ẹ̀kan sí. Wallahu ya'simuka minan nas. La takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Mo kí bàbá wa Imam àti ẹ̀yin àti gbogbo àwọn kábínẹ̀tì yìí tẹ́jọ mójútó ẹ̀sìn nílé Ifẹ̀ níbí. Ọba alékẹ́ ọlọ́run ní yẹ̀yìn sáà, ọlọ́run sì jẹ́ ṣe pẹ́. Lẹ́yìn bá ń gbòrò lé Ifẹ̀ bí tó jìnà yẹn lè rò pé ò sí ìsìláàmù ń bẹ nítorí pé ìròyìn ẹbọ nìkan lèyàn máa gbọ́. Ṣùgbọ́n ọjọ́ tí mo mọ̀ wípé kò sẹ́bọ ń fẹ̀, òun nígbà tí mo wá ṣe wáàsí lọ́dọ̀ bàbá Imam nínú Central Mosque nífẹ̀. Wọ́n á rí pé ààfin ọba níbẹ̀ lọ́ọ̀kan wọ́n ní bẹ́ẹ̀ ni kálùkù ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni làkún dínú kan wàlíyẹ̀ ni gbogbo ẹbọ ọ̀fẹ́ ó níbi ọ wà. Àwọn tá a jókòó ní ìṣàwé iṣẹ́ lẹ́bọ a sì lè sọ pé kẹ́lẹ́bọ náà má ṣe tiẹ̀. Bàbá wa Imam ni mo kí pé ẹ kú iṣẹ́, ẹ ò tẹ́ jẹ́ kí mùsùlùmí dá ìsìláàmù mọ̀ tí wọ́n sì tó ń bẹ̀ dáadáa. Ọlọ́run ní yẹ̀yìn sáà wala la ilaha illallah. Mo kí ìmáàmù Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Teaching Hospital Central Mosque. Bàbá wa láti Ìlọrin kọ́, Ìlọrin sì ni àfáà wa. Ẹ̀yin là Ọlọ́run ló mọ̀ ọmọ ṣe yín bẹ́ẹ̀. Ọlọ́run tó gbé yín bẹ́ẹ̀ ò ní mọ yín kó ń bẹ̀. Ó tí ẹ̀rọ ọ̀run kó mọ yín kó ń bẹ̀. Lórí pé bóò láàṣẹ pàtàkì wa ní ìsìn tí ò ní nílọrin nú. Báwa náà bá bímọ gbọ́ sọ wípé ṣe rí bàbá mi Ìlọrin làáfà rẹ̀. Bí òun náà bá bímọ yẹ́ rí àjòkó ọmọ yẹn náà sọ pé ṣe rí bàbá mi Ìlọrin làáfà rẹ̀. Ó dá bóò láàṣẹ wá yọkù. Ó mì pé nínú DNA ọ̀pọ̀lọpọ̀ àfáàlẹ̀ Yorùbá ní ìsìn Ìlọrin wà bẹ̀. Ọlọ́run ní bá ti jẹ́, Ọlọ́run sì jẹ́ ṣe pẹ́ wala la ilaha illallah. Mo kí Chief Medical Director Professor John Akíntúndé Òkéníyì. Ó kí ń púpọ̀. Gbà mọ́ débi tí wọ́n sọ pé Ogbomosho ní CLD. Wọ́n á rí pé àbájọ tí bí fi ní lọ síwájú mo já rí pé ẹjá ń kà sí mẹ́tẹ̀ ń kà sí gbogbo àkọgbọ́dọ̀ mọ́ rí bẹ́ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ kan ń bẹ tó ti dòwe nílẹ̀ Yorùbá. Wọ́n sọ pé gbogbo bí ọba dé láyé tó bá bá Ògbómọ̀ṣọ́ ń bẹ mọ́sẹ̀ ẹrù ẹ kalẹ̀. Gbogbo bí tó bá ti dé láyé ó wá débẹ̀ ò bá Ògbómọ̀ṣọ́ mọ́sọ̀ ẹrù rẹ kalẹ̀ tètè máa lọ. Ọ̀rọ̀ ni ṣùgbọ́n ti di òwe. Ẹ wá dákọ̀ ìlú ọ̀hún tẹ́ lọ láyé ní ìsẹ́ ní Ògbómọ̀ṣọ́. Ẹ dákọ̀ ẹ̀. Kò sí ìlú náà. Tẹ́ẹ̀ni torí pé kò sí ẹni tó travel nílẹ̀ Yorùbá tó táwọn Ògbómọ̀ṣọ́. Àwa là ń travel jù. Mo rò bóyá báyìí nísìn. Now, ṣe rí
ìgbà wọn sọ pé gbogbo bí ọba dé tó bá gbógbómọ̀ṣọ́ mọ́ sẹ́rù ẹ kalẹ̀ ìtumọ̀ ẹni pé tó bá sẹ́rù ẹ kalẹ̀ ń bẹ̀ ò lè jẹ́ èèyàn ibi tí ọba s'Ógbómọ̀ṣọ́ ẹ̀yin kì í wá ṣe bẹ́yìn sẹ́rù yín kalẹ̀ síbi tó Ògbómọ̀ṣọ́ wà Ògbómọ̀ṣọ́ gan ló wá sẹ́rù ẹ kalẹ̀ sọ́dọ̀ yín ṣẹ́rí pé oríire ti pọ̀ ó kí CMD ọlọ́run tí ò ní ẹ bà wá lójú jẹ́ torí pé ká sọ gbàtà débí ní ìsan wá sọ wípé ṣẹ́rí CMD bí torí jákujàku tó rí rádáadáa yìí o tí gbogbo inú ọgbà yìí ò dá tí ọ̀gbádùn yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ní ojú ọmọ ti wá ṣùgbọ́n ọlọ́run ò ní kẹ́ dójú ti wá àkí ẹ̀yin náà ẹ wá wò ẹ iṣẹ́ mùsùlùmí ṣẹ́rí gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo wa ni mo wí o tí ọmọ Ògbómọ̀ṣọ́ bá jẹ́ Christian ẹ wò dáadáa Baptist ni ó lè máa ṣe ṣọ́ọ̀ṣì mí ń gbò mí ìtọ́ bá dé o ṣùgbọ́n bó bá dé Ògbómọ̀ṣọ́ òun náà mọ̀ pé Baptist lòun bẹ́ẹ̀ náà ni ọmọ Ògbómọ̀ṣọ́ tó bá jẹ́ mùsùlùmí ó lè máa ṣe ẹgbẹ́ ẹ̀sìn míì nílùú tó bá dé o ṣùgbọ́n òun náà mọ̀ pé Nurudeen lòun torí pé àwa Ògbómọ̀ṣọ́ la ní ìjọ Nurudeen bí ìwọ ò bá ṣe àwọn bàbá rẹ̀ ṣe ń lé ìwọ ló ṣe bí ọ wà bẹ́ẹ̀ náà ni bí èèyàn bá jẹ́ Christian ó bá wù kọ́ máa lọ ṣọ́ọ̀ṣì míì nílé wọn Baptist ni wọ́n bá ti rí l'Ógbómọ̀ṣọ́ nù àìsí ìbára wa jà òun náà lè rí lára CMD yìí Christian ni wọ́n wá jókòó ti wà níbi Ramadan lecture wá síta kan lè ṣe fún wọn ni pé ká lè jọ wọlé ọlá kan gbà Islam ọlọ́run kó mọ́sí àìsí rọrùn mo kí chairman Muslim community mo dẹ̀ kí bí ẹkù iṣẹ́ ọlọ́run tún bàbá wa kún lọ́wọ́ mo kí gbogbo ẹ̀yin bàbá wa chairman ìjókòó àti gbogbo ẹ̀yin bàbá mo kẹ́yìn máa ń mẹ́ lápapọ̀ mo kẹ́yìn akẹgbẹ́ mi lọ́kùnrin àti lóbìnrin in tí wọ́n ní kí n sọ rebuilding a peaceful Nigeria, the role of Muslims in promoting unity, justice and good governance. Tá a bá wo tọ́píkì yìí dáadáa ó ní rebuilding ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ti build kìíní láìmọye ìgbà wọ́n ti ń build ẹ̀ gbogbo kálálàáfíà Nàìjíríà kí nǹkan ṣe dáadáa kétò tó gbogbo ìgbà wọ́n ti ṣe ṣíṣe tí wọ́n wá ṣe yìí kò gba ṣíṣe tó bá jẹ́ kó gba ṣíṣe ni we will not be talking of the building we will be talking of another thing entirely bóyá maintenance la fẹ́ máa sọ̀rọ̀ nígbàtá ti build the structure tán ní tó kù ní ká maintain yẹn ṣùgbọ́n wa àti ìdé stage maintenance àti ìdé stage sustenance a sì wà níbi pàm build the structure bá a ṣe ń kọ́ ló ń wó bá a ṣe ń kọ́ ló ń wó bá a ṣe ń gbé sókè ló ń wálẹ̀ òun ló fà á tí rí tó fi wọ́bí building téèyàn bá jẹ́ ni tọ́rọ̀ yé tó bá gbéwèé lẹ̀ yóò lé nítorí tí ò bá yí ẹ láàdí reading tí ò bá tún yí ẹ láàdí reading you may continue to read till eternity nígbà tí ò bá ti yí ẹ ìbá nígbà míì wà wọ́n á ní kó learn wọ́n á tún ní kó unlearn when you are unlearning that is when you read from conclusion to introduction kó lè bá yí ẹ dáadáa àìbẹ́ẹ̀kọ́ tó bá ṣe pé lẹ́ẹ̀kan náà tó ti learn ló ti yí ẹ you don't need to relearn àìbẹ́ẹ̀kọ́ tó bá tún yí ẹ ní lẹ́yìn tó relearn you don't need to unlearn what you have learned àìbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ṣe rọrọ̀ wa lórílẹ̀ Nàìjíríà structure yẹn gan ni ò dúró then kí ló ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ tá a kọ́ fẹ́ bẹ̀rẹ̀ wa ni kí ló responsible fún rebuilding an already built structure why kí ló dé lẹ́yìn náà màá wá recommend nǹkan bí mẹ́ta péré tó ṣe pé mo ní lérò gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ fún anú Al-Qur'an mo ní lérò pé tá a bá lè implement recommendation mẹ́tẹ̀ẹ̀ta yẹn mo ní lérò pé ó ṣeé ṣe ká má sọ pé a fẹ́ rebuild structure yẹn mọ́ tá a bá implement yẹ dáadáa kó remain built kákàndẹ̀ máa maintain yẹ kó má bàa bàjẹ́ mọ́. Now àkọ́kọ́ tí mo fẹ́ kákọ́ gbọ́yé dáadáa òun ni pé ṣé ẹ rí àwọn nǹkan kan wà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà tó gbọ́dọ̀ yé wa àwọn policy makers àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ yé wọn
àwa táwọn táàjọ́ mọ̀ ìlú táà sí nípò ìjọba àwọn nǹkan kan ń bẹ tó gbọ́dọ̀ yé wa tí ò bá yé wa dáadáa nípa Nàìjíríà kò sí nǹkan kan táà lè ṣe táà lè rí ṣe. Mo dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ni ò yé wa. Ṣé rí Ọlọ́run sọ fún wa ní Al-Qur'an ẹgbẹ́ àyà yìí dáadáa. Ọlọ́run ní yá ayyuhan nas nínú Suratul Hujurat àyà 13. Inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum. Kí láyà yẹn sọ fún wa? In tó ń sọ fún wa náà ni pé ilé ayé tá a wà yìí, ilé ayé tá a wà yìí, diverse community ni. Diverse community, òun ni gbogbo ilé ayé. Ẹ wá jẹ́ ká límìtì ẹ̀ sí Nàìjíríà. Bá a ṣe wà Nàìjíríà yìí nísìn, oríṣiríṣi ìran ní ń bẹ, ìran pọ̀. Bá a ṣe pọ̀ níran yẹn, bẹ́ẹ̀ náà ni ròrí wa yàtọ̀, bẹ́ẹ̀ lọ́gbọ́n orí wa yàtọ̀, bẹ́ẹ̀ ni ṣe sí wa yàtọ̀, bẹ́ẹ̀ ni wa yàtọ̀, bẹ́ẹ̀ làṣà wa yàtọ̀, bẹ́ẹ̀ lèdè wa yàtọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Bá a ṣe rí nìyẹn. Ṣé rí that diversity must be understood by everybody tó bá fẹ́ ní Nàìjíríà. Tí ò bá yí ẹ ò lè rí nǹkan ṣe. You cannot build any structure. You can't. Tẹ́ bá wò lẹ́nu ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders wa báwúsá bá wà ń bẹ̀ gbogbo àwa Yorùbá a máa rí nírí pé ìjọba àwọn Haúsá ni kò sí tó lè ṣe a máa wò pé Haúsá ló ń favor gbogbo tó wù kó ṣe a máa wò pé Haúsá ló ń favor ìjọ Ìgbò bá débẹ̀ a máa wò pé ìjọba tàwọn Ìgbò lélẹ̀ gbogbo tó wù kó ṣe Haúsá máa sọ pé Ìgbò ló ń favor Yorùbá náà máa sọ pé Ìgbò ló ń favor ẹ wo ọjọ́ tí Tinubu náà ti débẹ̀ ní ìsìn tó ń ti pàwà Yorùbá gan mọ̀ wípé ààrí nǹkan bó ṣe yẹ kárí ààrípò bó ṣe yẹ kárí àwọn nǹkan tó tọ́ sí wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láàrí táwa Yorùbá gan mọ̀ àwọn tí wọ́n ṣe Yorùbá wọ́n gbà pé ń fẹ́fọ̀ wa ẹ wá wò ní ìsìn kí ni tí Tinubu ti ṣe sílẹ̀ Yorùbá láti bí ọdún 3 sẹ́yìn tó ti débẹ̀ tí kò ṣe sílẹ̀ Ìgbò tí ò ṣe sílẹ̀ Haúsá tàbí lè sọ pé ó ń fẹ́fọ̀ àwa but kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣàlàyé ẹ̀fẹ́ ni tí kìí ṣe ìran wa adérọ́ là ń pa lára àṣòro tá a nílò lè Nàìjíríà nìyẹn diversity wa yẹn àti ilẹ̀ ààrí manage dáadáa and nínú ìṣòro tá a ní nìyẹn that is why tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n jí ìyàn kan gbé ń bì kan sìn an average Nigerian in tó máa wá sí ẹ lórí ni pé àwọn Fúlàní herdsmen wọ́n ti jíyàn gbé mẹ́ tẹ́ ẹ bá gbọ́ pé wọ́n ní àwọn bandit wà ń bí kan sí if there is a banditry operation anywhere a ti máa wò pé àwọn Fúlàní ni a lé bẹ́ẹ̀lì wọn pẹ̀lú ìran wọn bẹ́ẹ̀ni kan bá jalè tó jẹ́ Yorùbá instead ká sọ pé lágbájá ló jalè á ní àbáwọn Yorùbá ṣe rí nìyẹn àfi bí ẹni pé gbogbo àwa Yorùbá ló lè bẹ́ẹ̀ni kan bá ṣe 419 tó lu jìbìtì ní ìsìn àní àwọn Ìgbò iṣẹ́ àwọn ọmọ Ìgbò nìyẹn bàràǹdà ó wà lọ́wọ́ wọn àfi bí ẹni pé ìran yẹn ló kọ pé kó lọ lu jìbìtì ṣe ródìjọ́ tá a bá address nǹkan yẹn tá a understand pé Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ dá wa bẹ́ẹ̀ ká dẹ̀ bára wa lò bẹ́ẹ̀ these diverse ethnic groups tá a ní Nàìjíríà kárí gẹ́gẹ́ bí strength ká lè utilize it effectively we will continue to have problem and that is why ìjọ tí ìjọba kan bá débẹ̀ ní ìsìn kò ní continue pẹ̀lú programu ìjọba míì gbogbo structure tí yẹn ti gbé kalẹ̀ ó ti ẹ̀ máa kọ́kọ́ destroy gbogbo structure yẹn nínú á wá bẹ̀rẹ̀ afresh torí pé kò ní trust nínú ọ̀ràn tó wà ń bẹ̀ òun náà fẹ́ gbé nǹkan ti ẹlẹ́kan sọ pé nígbà táwọn Yorùbá wà ń bẹ̀ nǹkan ṣe ní kí ni ìtumọ̀ ńgbà tí Yorùbá wà ń bẹ̀ kí ni ìtumọ̀ ńgbà tí Haúsá wà ń bẹ̀ kí ni ìtumọ̀ ńgbà tí Ibibio wà ń bẹ̀ kí ni ìtumọ̀ ńgbà tí Egun wà ń bẹ̀ kí ni ìtumọ̀ ńgbà tí Ìgalà wà ń bẹ̀ gbogbo yẹn kò yẹ kó kàn wá in tó kàn wá ni pé ẹni tó débẹ̀ ọmọ Nàìjíríà ní ká fún ní total support irrespective of ethnic group tó kò ti wá ẹ wo ní ìsìn nígbà tẹ́ sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ní CMD níbí ọmọ Ògbómọ̀ṣọ́ mélòó ló wà nínú òṣìṣẹ́ ẹnu ọgbà yìí tí ẹ bá wá sọ pé ìgbà tí kìí ti ṣe fẹ̀
kìí ṣòṣogbo kìí jẹ́ ṣọ̀ṣun state a ní fún ní support gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ pé CMD yìí rí ṣe yẹn ṣé wọ́n lè rí ṣe wọ́n lè rí ṣe in tó jẹ́ kí wọ́n máa rí ṣe ni pé gbogbo yín ẹ gbàgbé Ògbómọ̀ṣọ́ ni ẹ rí gẹ́gẹ́ bí CMD that must be supported kí ilé iṣẹ́ yìí kó lè ṣe kí ni o kó lè ní lọ síwájú ó dẹ̀ ní lọ síwájú the same thing ló yẹ ká replicate lórílẹ̀-èdè Nàìjíríà ká má wo ìran tẹ́nìkan ti wá ká má wo ẹ̀yà kan ti wá níjọ́ tá a bá ti yọ yẹn pò structure tá a bá ń bí ìrìn a máa lálàáfíà tó bá sì wà ń bẹ̀ bá a bá ṣe ń kọ́ làwọn kan máa wo bí ìran kan bá kọ ìran mi ò wo bí òwò yóò wo lájì bí òwò lájì yóò dáwó lẹ́gbẹ̀ẹ́ ó lè ní kán tún páànù gbóhùn láìkí páànù yẹn oríṣiríṣi lámọ̀ ṣe lẹ́ẹ̀fìrí tíjọba kan bá débẹ̀ ní ìsìn ó lè wo pé rúùfù blue náà fi kún náà fi kan lé nǹkan kan ò ṣe rúùfù yẹn a ní ẹtú yẹ́lò lèmi wọ́n á wá tú rúùfù blue kó òun ò fẹ́ blue roof yellow roof lòun fẹ́ wọ́n á sọ ní yellow roof níjọ́ tíjọba bí náà bá débẹ̀ á ní ara o red cap làwa máa ń dé nínú ẹgbẹ́ tiwa àtijọ́ wa ẹ yọ yellow roof kó bẹ́ẹ̀ ẹ kàn ní red roof ẹ wo gbogbo wàhálà tá a kóra wá sí nítorí tí ò nítumọ̀ àkọ́kọ́ ń ta kọ́ gbọ́dọ̀ gbọ́yé nìyẹn tá a bá ń fà láàfíà lórílẹ̀ Nàìjíríà let us understand our diversity in terms of ethnicity and in terms of religion in terms of language in terms of tradition ká dẹ̀ lo kíní yẹn to our own advantage ká má fi bà nǹkan jẹ́ in ta kọ́ gbọ́dọ̀ gbọ́yé nìyẹn mi tí ìdébi tí mo ń lọ gangan ẹlẹ́kejì ń ta gbọ́dọ̀ gbọ́yé ṣe rí Nàìjíríà wa tá a wà yìí ẹ̀sìn pọ̀ gan o ṣàmọ̀ pé ẹ̀sìn pọ̀ gan mẹ́ta ló kàn gbajúmọ̀ ní o ṣùgbọ́n lórílẹ̀-èdè Nàìjíríà gan méjì ló gbajúmọ̀ nílẹ̀ Yorùbá ní mẹ́ta ti gbajúmọ̀ o ilẹ̀ Yorùbá ní mẹ́ta ti gbajúmọ̀ ilẹ̀ Yorùbá a ní ẹ̀sìn Kìrìsìtẹ́nì a ní ẹ̀sìn Mùsùlùmí a sì ní ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe náà kọ́lẹ̀ ń pè ní Ilé Ifẹ̀ sóníṣẹ̀ṣe náà now àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló wà nílẹ̀ Yorùbá ṣe rí gbogbo wa gbà pé ẹ̀sìn yẹn wà ẹ máa gbọ́ gbogbo wa gbà pé wà òun ló fà even if whenever tí any government functions bá fẹ́ wá wọ́n á ní let a pastor lead us in open prayer then kí mùsùlùmí kí bàbá imam kọ́ máa ṣàdúrà bẹ̀rẹ̀ àìbẹ́ẹ̀kọ́ tẹ́bẹ̀ẹ̀kọ́ la ṣe máa ń ṣe ẹ wo bá a ṣe mọ̀ pé ẹ̀sìn yẹn wà tó àwọn sọ pé Nigeria is a secular country ẹ wọ́rọ́ Nigeria is a secular country pé orílẹ̀-èdè kan tí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn ni irọ́ là ń pa ìjọ tí gómìnà kan bá bẹ́ kàmpéènì sí àwọn mọ́sálásí àbí òní wá kí ló wá mú pàtó nígbà tí constitution sọ pé àásí òun ṣe mọ̀ bá wà ṣé kò ní lọ church kí ló lọ ṣe ń church àwọn tí Ọ̀ṣun bí kódà láwọn gómìnà lè Yorùbá wọ́n tún lọ lẹ́bì wọ́n máa ń lọ ìkíní kan wà tí mi like bóyá àwọn oníṣẹ̀ṣe yẹn mo sì máa ní láti àdírẹ́sì wọn jọ kan jọ tọ̀rọ̀ bá kan wọ́n máa ń sọ pé ṣọ́ọ̀ṣì Ifá wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé ṣọ́ọ̀ṣì Ifá ṣe wá nǹkan bí ṣe lè jẹ́ church àwọn Christian ni wọ́n ní church Ifá ò gbọdọ̀ ní church so nomenclature yẹn ò dá ẹ wá nǹkan mi right torí mo ti gbọ́ nílá tí wọ́n ní ṣọ́ọ̀ṣì Ifá àbí ṣọ́ọ̀ṣì kiri kan no ẹ wá nǹkan mi ó wà disgusting fún àwọn Christian láti máa pe ilé ti yín ní church ibi tí mò ń lọ gangan ilé àwọn tí wọ́n ń wápò ìjọba yẹn náà wọ́n máa lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe fáwọn ń wápò ẹ̀dẹ̀ sọ pé constitution wa ò recognize religion kankan ṣe ẹmọ tó máa ń fi kíní yẹn ṣe jìbìtì ni wọ́n fi máa ń lù o jìbìtì náà fi máa ń lù o níjọ́ táwa mùsùlùmí bá sọ pé àwa mùsùlùmí á dìde agitate fún kankan wọ́n ní no Nigeria is a secular state wọ́n bẹ́ẹ̀ lù wá jìbìtì ní o wọ́n bẹ́ẹ̀ lù wá no Nigeria is a secular state tí àwọn Christian náà bá dìde jọ́ kan tán agitate fún ọkàn ní no Nigeria is a secular state why are we deceiving ourselves why tẹ́ ẹ bá
bá sọ pé constitution wa ò recognize religion, táwa sì mọ̀ pé rọ́ ni, even in the constitution wa recognize religion dáadáa, even in the constitution itself. Torí pé kí ló dé tí constitution wa ń sọ̀rọ̀ nípa freedom of religion, tẹ́ ẹ bá sọ wípé constitution recognize religion, constitution dẹ̀ sọ̀rọ̀ freedom of religion. There are sections of the constitution tó ń sọ̀rọ̀ nípa pé ẹ ṣẹ̀sìn báyìí, ẹ má ṣe báyìí, eléyìí lẹ́tọ̀ọ́ báyìí, eléyìí ò ní báyìí, eléyìí ṣe báyìí, eléyìí ò ṣe báyìí. Now, gbogbo orú ròrí yẹn náà ẹ jẹ́ ó kú òun bẹ́ẹ̀. Tí ròrí yẹn ò bá kú òun bẹ́ẹ̀, táwa mùsùlùmí dẹ̀ mọ̀ pé ẹ̀ ń fi kíní yẹn yàn wá jẹ ni, táwọn Christian náà rí pé ẹ̀ ń fi kíní yẹn yàn àwọn jẹ ni, ẹ lè tí ìgbádùn, kò lè tí ìsálàáfíà. Torí pé èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn, táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyà nǹkan báyìí ń jẹ àwọn, kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba, kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state, so gbogbo yẹn ẹ má gbẹ̀dẹ́bí, ẹ má gbẹ̀dẹ́bí, kò lè sálàáfíà. Àwọn jọmọ́ àtẹ̀mí ò ní gbà. Abẹ́ lo ìjáàbù ẹwà ní no, ká má sọ. Abẹ́ lo nìkọ́ọ̀bù, no, Nigeria is a secular state. Ká má sọ. Wọ́n rò pé tí ẹni ìsìn, gbogbo nǹkan yẹn ò ní ṣe déédé. Abẹ́ lọ kí jímọ̀ lásìkò jímọ̀. Abẹ́ kí jímọ̀ lásìkò jímọ̀. Kẹ́ wá sọ pé no, o gbọ́dọ̀ wá supervise exam yẹn lásìkò báyìí ni. Supervise exam báwo? Supervise exam lásìkò jímọ̀. Student fẹ́ lọ kírun, ẹ wá fi exam sásìkò tó máa kí zoom, ẹ fi sásìkò tó fẹ́ kí asiri, ó máa affect ìrun ẹ̀. Ọmọ ẹ̀ wá sọ fún yín pé sir, ẹ bá wa adjust timetable yẹn kó lè fáwa mùsùlùmí láǹfààní pé ká lọ kírun. Kẹ́yìn wá sọ pé no, I say this is an institution, Nigeria is a secular state. Wàhálà máa wà. Ṣé àgbọ́n tí mo ń wí yẹn ṣá? Ẹni tó bàbá tó wọlé ẹ̀ mú fẹ́ kán jókòó tó lé mi ìfẹ́ distraction. Pápọ̀ charity nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ kò lè sálàáfíà. Torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nípò pátá, ẹ try láti recognize oníkálùkù pẹ̀lú ẹ̀sìn ẹ̀, ẹ fi ilẹ̀ kó ṣẹ̀sìn ẹ̀ bí ẹ̀sìn yẹn ṣe sọ pé kó ṣe. Tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní sí problem. Lára tá a gbọ́dọ̀ gbọ́yé nìyẹn. Torí pé ìwọ wà ń jọba mùsùlùmí nìyẹn, ò fáwọn Christian láàyè nítorí kíni, tí ó fẹ́ sọ gbogbo ayé di Muslim ni. How on earth is that possible? Kò lè fẹ́ sọ gbogbo ayé di Muslim. Àbó jẹ́ Christian ló wà ń jọba, àwọn mùsùlùmí ń bèrè fẹ́tọ̀ wọn, ó wá sọ pé ò ní fún wọn torí kíni, ṣé o rò pé o lè sọ gbogbo ayé di Muslim ni, o lè sọ wọn di Christian ni. Ẹ jẹ́ máyà méjì kan wá fún wa. Tẹ́bá ọdún Suratu Nahl àyà 93. Ọlọ́run ní walau sha Allah la ja'alakum ummatan wahida walakin yudillu man yasha wa yahdi man yasha. Ọlọ́run ní tó bá ṣe pọ́lọ̀ ń fẹ́ ni láti jẹ́ kí gbogbo ayé jẹ́ ẹlẹ́sìn kan, kò bá ṣe yín bẹ́ẹ̀. Ṣùgbọ́n yudillu man yasha, ẹni tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe lóníṣẹ̀ṣe, ẹni tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe ní Christian, ẹni tó wu Ọlọ́run lọ́lọ́run ṣe ní àwọn abọ́ná, àwọn animist, àwọn nǹkan kan. Ó wu Ọlọ́run ló ṣe wọ́n bẹ́ẹ̀. Wa yahdi man yasha, ó sì wu Ọlọ́run ló ṣàwà ní Muslim. Ó wu Ọlọ́run ni. Tó bá ṣe pé wù ká jẹ́ ẹlẹ́sìn kan ni kò bá ṣe wá bẹ́ẹ̀. So you can't impose your religion on anybody. Allow every individual to practice his religion according to the dictates of that religion. Ibi tálàáfíà wà nìyẹn, and that is why táà ṣe lálàáfíà. Torí pé fún kálùkù lẹ́tọ̀ọ́ ẹ̀ lórí ẹ̀sìn. Tẹ́ ẹ̀ bá ti fún kálùkù lẹ́tọ̀ọ́ ẹ̀ lórí ẹ̀sìn, agitation máa wà ń gbogbo ìgbà. We will continue to reconstruct, construct and reconstruct, rebuild and build. Gbogbo ìgbà la máa kọ́ nǹkan tó máa wó. Torí báwọn tí wọ́n ní jí ẹ gbádùn ẹ̀ fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Àyà mi, Ọlọ́run ní walau sha'a rabbuka la ja'ala an-nasa ummatan wahida. Tó bá ṣe pọ́lọ̀ ń fẹ́ ni kò bá ṣe gbogbo ayé ní ìjọ kan. Wala yazaluna mukhtalifin. Gbogbo yín tó bẹ́ẹ̀ ṣe máa wà lọ́tọ̀ọ̀tọ̀ ní ẹ̀táyé òfin ní jáyé mọ́. A kàn máa bí àwọn tí wọ́n ṣe mùsùlùmí, a máa ṣe wáàsí fún wọn kí wọ́n máa bọ̀ nínú Islam, torí pàwà nìkan la máa wà ní Jánnà. CMD
àwa àti ìjọ máa wà lìjọ náà ní ẹ sàmí ẹ bá CMD sàmí wọn gbọ́dọ̀ ṣàdúrú wàhálà tó báyìí kó wádà lìkà mọ̀ kan máa wà lìjọ náà wọ́n wọ ló dáa láfiláfi máa bá wọn á máa bẹ̀ wọ́n á máa tún á máa rọ̀ wọ́n títí tí ó fi díjọ́ kan wọ́n kàn ní èmi gẹ́gẹ́ bí Imam Ogbomosho kí n máa bọ̀ ń fẹ́ lọ́dọ̀ bàbá wa Imam Agba nífẹ̀ àwọn fẹ́ gbà Islam àwa wẹ̀ wọ́n tá a bá wẹ̀ wọ́n tán wọ́n á wá tó ń sá fún iwájú ṣáwà papọ̀ kò wú Ọlọ́run ni kò wú Ọlọ́run ká jẹ́ yọkan ni so lè impose ẹ̀sìn ẹ lórí anybody pé you must do this religion àbí kó o fẹ́ wò pé ẹ kó máa tó láyìn ẹ̀sìn ẹ díẹ̀ rárá kò ní lọ bẹ́ẹ̀ torí ẹ̀ nínú tí ò jẹ́ kálàáfíà wà lórí Nàìjíríà òun ni a recognize diversity in our religion multi-religiosity tó wà Nàìjíríà a recognize ẹ̀ dáadáa ìyẹn ò jẹ́ ká fún kálùkù ní ẹ̀tọ́ ẹ̀ níbi ẹ̀sìn ṣe rí ó di méjì mo ti sọ̀rọ̀ multi-ethnicity mo dẹ̀ sọ̀rọ̀ multi-religiosity ẹlẹ́kẹta ṣe rí lẹ́ẹ̀fì wò pé àìrí ìgbà tó ṣe pé nítorí ti wá Nàìjíríà gan lọ́rùn ti sọ Kùránì kalẹ̀ these are ayah verses of the gross Quran tó ń sọ wàhálà tá ní fún Nàìjíríà ẹ̀tọ́ wáyé ilé Ọlọ́run ní وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان ó yẹ máa kí lọ ṣáwà papọ̀ ọba àlékí ọlá sọ fún aná Al-Kùránì wípé in tó jẹ́ pọ́blẹ́mù wa táa ní Nàìjíríà òun ni mismanagement of our resources lára àṣòro táa ní nìyẹn ọba àlékí ọlá fún wa ní àwọn àlùmọ́nì tó pọ̀ orílẹ̀-èdè àgbáyé kan tó lè sọ pé òun ní nǹkan jù wá lọ Nàìjíríà yóò mọ̀ wọn rẹ̀ ìta ní ti pọ̀ jù ti wọ́n tá ní ó ti pọ̀ ó tún jù gbogbo ń tára ní orílẹ̀-èdè mi wọ́n ní ju ẹyọ kan lọ tọ́lọ̀ sì ní kí gbogbo ìlú wọn kán máa gbádùn a ní resources a ní mineral resources a tún ní human resources irú èèyàn wo ló ń fẹ́ Nàìjíríà tó irú profession wo ni ò sí Nàìjíríà á ti pọ̀ jù ẹ wá wo gbogbo ń táa ní bó ṣe tó yìí lára wàhálà tí ó jẹ́ kí problem wà òun ni pé a mismanage ẹ̀ fàkáfàrát bí àníhùnmìlá fàkáfàrát bí àníhùnmìlá ìgbà tọ́lọ̀ fún agbogbo resources yẹn tán a wá waste ẹ̀ àmójútó à ń lò lòkulò bí ìgbà tá ń dánù ní bí ìgbà tọ́rọ̀ tí ẹ̀ yé wá àwọn míì ń lò fúnra wọn nìkan tí wọ́n rántí àwọn tó kù ẹ wá wò nítorí ipá mismanage àwọn resources yẹn kí lọ́lọ́run wá ṣe fa'adhaqa Allahu libasal ju' wal khawf nítorí mismanagement of those resources nítorí ipá channel resources yẹn síbi tó yẹ ká channel yẹ sí kí ni result yẹ insecurity al khawf wal ju' and hunger ẹ wọ́n lọ insecurity and hunger ẹ wọ́n gan àwọn sociologists wọ́n ní gbogbo ibi tí insecurity bá ti wà hunger máa wà ń bẹ̀ gbogbo ibi tí hunger bá dẹ̀ ti wà insecurity máa wà ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ ibi tí wàhálà bá ti wà ń sí tí ò sí sinmi kájà lẹ́ni kájà lọ́la ká ṣe nǹkan kan sáwọn àgbẹ̀ arójú ráyè lóko ṣebó lórí wa in tó àfilára tó affect agriculture wa náà ní security nígbà tí wọ́n sọ pé wọ́n ń jẹ́ àwọn àgbẹ̀ gbénú oko ẹwà dúró àwọn ẹ̀ṣọ́ aláàbò tíjọba Nàìjíríà tí wọ́n ti kó kalẹ̀ tán ti dálẹ̀ nítorí ètò ààbò fáwọn àgbẹ̀ àti gbogbo àwọn oko wa káàkiri àwọn aṣọ́gbó wà àìbẹ́ẹ̀kọ́ àwọn yẹn wà àwọn tán wà national parks wa káàkiri àwọn conservators wọ́n wà ń bẹ̀ wọ́n sùn wọ́n owó ní gbogbo ìgbà àwọn agro rangers ìjọba tún dáwọn yẹn náà lẹ̀ pé ẹ̀yẹn ṣe bẹ́ẹ̀ ṣe báyìí President Bola Ahmed Tinubu náà dáti ẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ pé
káwọn àgbẹ̀ kí wọ́n lè rí bí dáko wọn dáadáa, òun náà ní gbogbo wàhálà yẹn tíjọba ń ṣe. Kí ni result yẹ? Ààrí kọ́lọ̀ jẹ́ àrí ni. Fa àdákọ̀ Allahu libasal ju'i wal khawf. Nígbà táà máa lè sọ sí ìsìn yẹn dáadáa, òun lè bí fi ń pa wá lọ́kàn kálùkù fi balẹ̀. Now, ṣẹ̀rí, Ọlọ́run wá ní gbogbo tó ń ṣe yìí o, bima kanu yasna'una ní o, èmi kọ́ ni mi ò fún yín o, ẹ̀yin lẹ lù dáadáa o. Ẹwọ̀n kan, Ọlọ́run jàre wa bí ó jàre wa. Ẹ sọ̀rọ̀, ṣé Yorùbá tó kúmọ̀ sọ yàtọ̀ sí ti fẹ́ ní kọ yàtọ̀ bákan náà ni. Ó fẹ́ pé Yorùbá ti wá ló ṣe kọ́ọ̀lẹ̀ ní. Ẹ má bínú o, wọ́n pé ń tẹ́ máa fojú mi rí ń fẹ́ lónìí, ní ìyá ní sùn fẹ́ mọ́. Kí n sùn, bàbá ìmọ́mọ̀ ní kò sí wàhálà, ọkùn balẹ̀. Ṣáàwà papọ̀. Ẹwọ́n tọ́lọ̀ sọ yẹn, Ọlọ́run níbi ma kanu yasna'un, èmi Ọlọ́run kọ́ ni mi ò fún yín resources yẹn, mo fún yín o, ẹ̀yin lẹ mismanage o. Ọlọ́run ti jàre wa o. Ebi tó ń parí, ẹ̀yin lẹ fà o, èmi kọ́ ni mi ò fún yín nílẹ̀ lọ́ra o, èmi kọ́ ni mi ò rọ òjò, mo fún yín nílẹ̀ tó lọ́ra, mo dẹ̀ rọ òjò. Ẹlẹ́ ń wá owó, mo fún yín lépo, tépo yẹn tó ń sun, ẹ̀ ń gbọ́n ọkọ̀ gbẹ́ o. Bí mọ́kánúyẹ̀sì náà ilẹ̀ ló dáadáa lé ní fi ń payé o, èmi kọ́ o. Mo tún ní ká ẹ discover gold. Gold wà, columbite wà. Kò sí tẹ́ǹfẹ́ tí ò sí. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa dààmú ká ẹ tó rí, ẹ kàn ń lọ ti koro bá bọ̀ mí fẹ́ sí ń gbọ́n. Èmi kọ́ ni mi ò fún yín, bí mọ́kánú yasna'un, ẹ̀yin lẹ́ ló tí mo fún yín dáadáa o. Lára ń tàà ṣe ń build structure tí ò fi dúró nìyẹn o, lára tí ò jẹ́ kálàáfíà wà nìyẹn o. Nígbàtí ìjọba nígbàtí Ọlọ́run wá fún wa táà lò dáadáa, àwọn ará bí àwọn ọmọ ògbóró àwọn náà wá bọ́ síbẹ̀, kálùkù wá ń fọ́ ọ̀pá epo lọ́ra ẹ̀, kálùkù ń fọ́ ọ̀pá epo lọ tí wọ́n ń gba gbogbo nǹkan jẹ́ nítorí ipá wọn náà fẹ́ survive, wọ́n fẹ́ bọ́ nínú ebi, wọ́n fẹ́ bọ́ nínú wàhálà tó lójúkọ wọn. So torí bẹ́ẹ̀ kálù dáadáa, ó di mẹ́ta. Ẹlẹ́kẹ̀ẹ́rin, Ọlọ́run ní wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka. Man a'rada an dhikri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawmal qiyamati a'ma. Ẹwọ́n mọ́, Ọlọ́run sọ pé rárá, ṣébẹ̀ yìí lẹ́ẹ̀ni gbọ́ ẹ̀ nígbà ẹjẹ́ pọmọpọmọ yà. Yes, Ọlọ́run ní mo dá yín kẹ́ máa sìnmí lèmi nìkan, ẹ wá fèmí nìkan lẹ̀ sìnmí ẹlọ́nsìn kan mí lẹ́yìn ni. Fa inna lahu ma'ishatan danka. Ayé yìí a lè mọ́ yí kò ní rọ̀ tọ́rẹ ẹ̀gbọ́ tèmi. So that is from the spiritual angle. Mọ̀rọ̀ bó ti yé báyìí ní ìsìn, ẹjẹ́ ìdádúró bẹ́ nítorí àsìkò tó rántí fún mi ní ìṣẹ́jú, mo dẹ̀ ti fẹ́ lò tán. Ṣé rí, táa bá wá fẹ́ bọ́ ń bẹ̀, táa fẹ́ kí àlàáfíà jọba, gbogbo wa pátá ni mo sọ láì dẹ́nì kankan sí, a gbọ́dọ̀ máa participate nínú who becomes our leader. Ṣé rọ́pọ̀lọpọ̀ àwọn Mùsùlùmí lára àṣòro dáa nínú ìyẹn o. Ẹlòmíì ó gbọ́ ẹ̀sìn yé débi pé òun ò gbọ́dọ̀ dìbò, ìwọ ló ń fìyà jẹ wá. Ìgbọ́kùgbọ́ ló gbọ́ ò gbẹ́sìn yé o, ò gbẹ́sìn yé ní mò ń sọ fún ẹ categorically yé o, ẹ̀sìn yẹn ò yé ẹ rárá o. In fact, ẹ̀sìn wa ní Nàìjíríà tí ò takò tọ́lọ̀ wí tó jíṣẹ́ ẹ̀ wí ni pé ká dìbò, you must participate in the electoral processes. Wà á lọ forúkọ ọlẹ̀ kó fẹ́ dìbò, ìwọ fún rẹ wà á lọ join ẹgbẹ́ òṣèlú, orí pàwọn tó ń wà ń bẹ̀ wọn ṣe dáadáa, ó dẹ̀ believe pé ó ní tó lè contribute sí nǹkan yẹn tó fi máa dáa. You can't sit down at the corner of your house kíkiri yẹn dáa now, you must participate. Inna Allaha la yughayyiru ma biqawmin hatta yughayyiru ma bi anfusihim. Almighty Allah will not descend from heaven to come and change your situation. He will never. Kọ́lọ̀ wá wá láti sánmọ̀ pé kí ló ń ṣe ẹ́ náà, ó fẹ́ jẹun gbóúnjẹ kó máa wá gbèsò ẹlẹ́nu. Ókè nísìn, security ò sí, kọ́lọ̀ wá bẹ́ẹ̀ gbébọn dání kọ́ má bàa wọnú ilé ẹ, ó ń tán rẹ̀ ẹni o. Ṣó ti ẹ́ ń sìn?
ìwọ fúnra ẹni wà á kọ́kọ́ ṣe kíní yẹn, Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ based on tó ń ṣe ní o. Tó bá dẹ́ kí situation yìí kó change, ìwọ fúnra ẹ wà á participate nínú bó ṣe lè change. Ìwọ fúnra ẹ tó mọ̀ pé ní tó lè add lọ́jọ́ yẹn ẹgbẹ́ òṣèlú. Jọ ìwọ sọ́dà tí jọ́ tí wọ́n bá láǹfààní àti débẹ̀ nígbà t'Ọlọ́run ti ní kọ́rọ̀ yí ẹ, wà tún wá bẹ́lọ̀ kó bá àwọn èèyàn gidi ti ẹ. Tọ́rẹ́ lómi náà wà gbádùn jọ mi, àwọn ẹ̀hànà ni wọ́n á kó ti lẹ́gbẹ̀ẹ́. Ṣé ti báyìí nísìn lára ń ta lè ṣe nìyẹn? Ẹ̀gbọ́n tí tánàbí wí ni, Ànábì ní idha usnida al-amru ila ghayri ahli fantadhir sa'a. Níjọ́ tẹ́ ẹ bá ti gbé ipò fún ẹni tí ò mọ bó ṣe fẹ́ ṣe, ẹ máa retí sáà. Sáà tó wà mẹ́ kìí ṣe àlùkìámà nìkan ló ń sọ o. Ẹ máa retí sáà tí a máa jẹ yín, sáà tẹ́bí máa pa yín, sáà tọ́kàn yín ò ní balẹ̀. Àwọn àsìkò kan tí wàhálà máa dé bá yín láì experience ní Nàìjíríà. Torí ẹ̀ tó bá fẹ́ kó change, leadership yẹn gbọ́dọ̀ jọ ṣiṣẹ́ lórí ìbéyàn gidi ṣe máa wà ń bẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ recommend, mo ti recommend ìpín ẹyọ kan, mo dẹ̀ ní mẹ́ta ní àìbẹ̀ ẹ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé irrespective of our ethnic group or religion, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa. Ẹ wo kan in tó jẹ́ kí CMD wà bí ilé ni wọ́n nífẹ̀ẹ́ wa nínú àwọn tó bá nífẹ̀ẹ́ wa ṣé wọ́n á wà ní. Kódà ṣe mọ̀ pé wọ́n máa ń fi janwé ìgbé èèyàn tí ò ní lọ. Janwé, kí ni janwé lókè? Ṣe bá aṣáàtì mọ̀ janwé? Amókù. Ṣe mọ̀ pé wọ́n máa ń wọ́ mọ́tò míì. Mọ́tò yẹn kìí ṣe tó mọ́tò yẹn tóbi ju tó fẹ́ wọ́ lọ. Ó lè gbé ordinary lè ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ń sun wájú mọ́tò adẹ̀ máa paná. Wọ́n wá ní ẹwọ́ ìlú ẹ̀, wọ́n á tún wò. Wọ́n bá ti sun wájú, á tún paná. Wọ́n á ní bóyá ibi petrol àbí ibi diesel ní ò supply, wọ́n á tún wò. Kí ló ṣẹlẹ̀? Ọlọ́run ló mọ tó rọ́lù. Mọ́tò yẹn tó bá wá já kó mẹ́ pé ẹ̀tẹ̀ ìjẹ́lé kó mẹ́ náà kó kíká kí gbogbo wọn sinmi. Tẹ́ bá dẹ̀ ṣáná sí mọ́tò yẹn á dẹ̀ máa lọ. Tẹ́ bá fi gbé mi à gbé. Ìtumọ̀ ẹ̀ ni pé kìí ṣe pé torí pé àgbé wọn ni wọ́n fi débí o, àwọ̀ wọn o, àfà wọn o. He came willingly nítorí pé wọ́n nífẹ̀ẹ́ wa, wọ́n kórìíra wa, wọ́n ọ̀dẹ̀ kórìíra ẹ̀sìn wa. Àìbẹ́ẹ̀kọ́ òun ní o ṣe rírù ṣe sí tí wọ́n ṣe kí gbogbo náà máa ṣe bẹ́ẹ̀ o. Ká nífẹ̀ẹ́ gbogbo ọmọnìyàn láì fi tẹ̀sìn ṣe, láì fi tẹ̀yà ṣe, ó máa jẹ́ kí lọ síwájú tètè wà. Ànábì sọ fún wa wípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ànábì ní mi tí lè pè yín ní Muslim àti lè sọ pé olùgbàgbọ́ òdodo ni àfi kó ṣe pé dédé ń tẹ́ ń fẹ́ fúnra yín ẹ fẹ́ fọ́mọlàkejì. Àwọn tí wọ́n ń jíyàn gbé yẹn tán bá nífẹ̀ẹ́ wa bí ara wọn, níṣẹ́ wọ́n máa jí ẹnìkankan gbé, wọ́n ní jẹ́ nìkankan gbé, ìfẹ́ ló sọnù. Torí bẹ́ẹ̀ ẹjá nífẹ̀ẹ́ ara wa. Ó di méjì. Ẹlẹ́kẹta tí máa ṣàlàyé lórí ẹ̀ níwọ̀nba, al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar. Ṣé rí al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar, advocacy. Kí ni mo pè? Advocacy. Àwẹ̀ ti wo àwọn èèyàn lára. Ẹwọ́ nǹkan, a gbọ́dọ̀ máa pariwo nǹkan yìí ká máa fọn rere ẹ̀. À ń fàlàáfíà, a fẹ́ wàhálà, a fẹ́ jẹ̀jẹ̀ ìrọ̀rùn, a fẹ́ mùmú rọrùn, a ń fẹ́ ìfọ̀kànbalẹ̀. Kí la gbọ́dọ̀ máa ṣe o? A máa fọn rere ẹ̀, má gbẹnu ẹ dákẹ́. Wọ́n máa rò pé nǹkan kan ò ṣẹlẹ̀ ní. Ó ké gan wọn ọ̀gbọ́, ó wá tó ké. Òun kéṣẹ́, wọn gbọ́ wọn ríran rí pòǹké, ó tún wá dákẹ́. Yorùbá ní bá dákẹ́ kí ló máa ṣẹlẹ̀ o? Wàláhì Yorùbá gidi nífẹ̀ẹ́. Wọ́n mọ̀ òwe Yorùbá gidi ní Ilé Ifẹ̀, ilẹ̀ Oòduà, ibi tó Oòduà tó ti tẹ̀ wọ̀nràn lélẹ̀, ó ń bọ̀ láti sánmọ̀ báyìí. Ó kàn tẹ̀ wọ̀nràn ní ibi ẹ̀wọ̀n, ó ṣe ibi ni
Ọlọ́run ṣàánú yín gan bí o Ilé Ifẹ̀ ò ní bàjẹ́ ààrẹ rí gan tó Ilé Ifẹ̀ yìí dẹ̀ ni ojúmọ́ ti máa mọ́ gbogbo ibi tó kù pátá ilẹ̀ ń ṣúmẹ̀ Ọlọ́run La ilaha illallah Ọlọ́run ò ní bà Ilé Ifẹ̀ jẹ́ ẹ ṣàmì dáadáa wọ́n ti mú kí ní ẹ̀sí wa lórí tó ti pọ̀ báàbá dé bí ìsìn ẹ̀wọ̀n pé Ògbómọ̀ṣọ́ làwa ti ń bọ̀ ilẹ̀ mọ́ ń bẹ̀ náà ó mọ́ ok àbí ìgbà tó mọ́ ń bí ló tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn mo ti understand yẹn sí ok concept yẹn nìyẹn ìgbà tó ṣe mọ́ ń bí ok ẹ ṣeun bẹ́ẹ̀ tí ẹ jẹ́ kí mọ́lẹ̀ yẹn lọ́dọ̀ àwa náà ẹ ṣeun Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ ẹ wo nǹkan ibi tí mo ń lọ lélẹ́yìí o ẹmọ tó jẹ́ kí n ṣe tí mo ṣe ẹ̀mọ́ rí bẹ́ẹ̀ sùn ní o mo dẹ̀ fẹ́ kẹ́ tají now ṣáàjọ́ wà papọ̀ Ọlọ́run ní kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar ẹ wo nǹkan Ọlọ́run lẹ́yìn mùsùlùmí ìjọ tó dáa jù ní in tó jẹ́ kẹ́ ẹ dáa ni pé ẹ máa ń advocate kò jù bẹ́ẹ̀ lọ àwa máa ń pariwo ẹ̀ Alaburu bil ma'ruf a máa ń sọ pé léyìí ló dáa wà nahyu anil munkar a dẹ̀ máa ń sọ pé léyìí ò dáa continue to do it tó bá dijọ́ kan Ọlọ́run á fún wa níjọba tó ní listening ear ká má sọ pé wọn ò ní gbọ́ bá kú ṣe ń sọ yìí náà wọ́n ń gbọ́ díẹ̀díẹ̀ òun lọ̀rọ̀ tí chairman sọ lẹ́ǹkan látara gbígbọ́ tí ìjọba ń gbọ́ díẹ̀díẹ̀ òun ni wọ́n fi select àwọn religious leader kan across the country ní o kò sí state tí wọ́n ti pè wá tí wọ́n fi ní òkè ẹ pè mọ́mù báyìí ẹ pàfà báyìí pastor báyìí evangelist báyìí reverend báyìí let them come together let's discuss the state of the nation kí ló ń ṣẹlẹ̀ ó dá kí ni ká ṣe mo rò pé tí yẹ́nsì wọ́n pe àwọn religious leaders wọ́n pe àwọn traditional rulers bàbá wa Ọọ̀ni Ifẹ̀ àwọn náà wà ń bẹ̀ àti gbogbo àwọn ọba ńláńlá nílẹ̀ Yorùbá nílẹ̀ Yíbò nílẹ̀ Haúsá ó dá ẹ̀yin lẹ súnmọ́ àwọn aráàlú jù tell us what is going on yes nítorí pé à ń pariwo ni o torí pé à ń pariwo náà fi ṣe kí ni òkú dá ariwo yìí tẹ̀ ń pa yẹ ẹ̀wà pàápàá wà fúnra wa àwa ní ẹ̀yin ni ó yá à ń gbọ́ mo rò pé tí yẹn sìn bá a bá dákẹ́ wọn nímọ̀ pé nǹkan kan ń ṣe wà Alaburu bil ma'ruf ẹwọ nǹkan Sayyidina Umar radiyallahu ta'ala anhu òun ní man sarrahu an yakuna min hadhihi al-umma ìwọ tínú ẹ̀ bá dùn sí láti wà nínú ìjọ wa yìí fàlìyọ adì ṣàrùtọ̀lọ́hì fi à àfi kó o mú májẹ̀mú Ọlọ́run ṣe ń bẹ̀ kí ni májẹ̀mú ẹ̀ Alaburu bil ma'ruf wà nahyu 'anil munkar májẹ̀mú kó wà nínú ìjọ yìí ni wípé o gbọ́dọ̀ lè máa pariwo tó dáa pélé ìdá kó o sì máa sọ pélé yìí ò dáa káwọn èèyàn lè kó ń bẹ̀ sọ fún ìjọba lọ́nà tí ìjọba máa fi gbọ́ ẹyé kì í ṣe pé wàá máa embarrass ìjọba wa èèyàn ibú ìjọba o àìlálì ìjọba o ó wá ní President Tinubu sórí ẹ̀ pé ṣá nǹkan ṣe ẹ́ nìyẹn o àìfẹ́ẹ̀sì ìjọba kó ní irú adélékè rẹ̀ tí ò délékè wo níjọ ní gọ́ọ̀nà tí why o ní láti bújọba o gbọ́dọ̀ bújọba o ní sọ̀rọ̀ sí wọn o ní lálì wọn ṣùgbọ́n wàá jẹ́ kí wọ́n mọ ohun tó ń lọ nínú ìlú torí pé wọ́n lè má mọ̀ àìdàgbà makímọ̀ rìn ṣọ́ṣẹ́ báyìí ní ìsìn wàá máa sọ fún wọn lágbékalẹ̀ tó lè jẹ́ kí wọ́n gbọ́yé tí ò ní wà insulting ṣọ́ṣẹ́ báyìí ní ìsìn wàá máa pariwo ẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ ń bí báyìí ẹ̀yin ọlọ́lá wa wà pọ́n wọn lé torí ipọ́ ọlọ́lá ni wọ́n of course ọlọ́lá ni wọ́n náà kó má wà pọ́n wọn lé tó bá lọ fi ọwọ́ ọlá yẹn gbá ojú ẹ̀ lè má làmọ́ tó bá fọ́ èmi kan wá gbá ojú olúwẹ̀ torí bẹ́ẹ̀ nínú ta gbọ́dọ̀ mójútó dáadáa òun nìyẹn ṣe rí
Ọlọ́run wá sọ fún anú ayé àmì Suratu Hud ayà 117 Ọlọ́run ní wa ma kana rabbuka liyuhlikal qura bizulmin wa ahluha muslihun. Ẹ lọ mọ̀ dáadáa, Ọlọ́run ò ní fìyà jẹ ìlú kan kò dẹ̀ ní pa wọ́n rẹ́. Tá a bá sì rí àwọn kan bẹ̀ tí wọ́n ń pariwo tó dáa pé ẹ máa ṣe, tí wọ́n dẹ̀ sọ pé ẹ máa ṣe tí ò dáa, Ọlọ́run ò ní bínú sí wọn. Ìtumọ̀ ẹ̀ ni pé ìwọ̀nba favor tá à ń rí ní Nàìjíríà díẹ̀díẹ̀ yìí náà tá a fi wà papọ̀, tá a túká, tá a fi ń jẹ wọ̀nba títì tí tá à ń jẹ ìyẹn náà tá à ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí ipá wọn kan ò sinmi ni o. Torí ipá wọn kan ò ṣe kíni, wọn sinmi, wọ́n ń ṣàlàyé fáwọn èèyàn, wọ́n ń pariwo ẹ̀, wọ́n ń sọ ní gbogbo ìgbà. Ọlọ́run wá ń wo ti wọn mọ́ wa lára. Ẹ̀wọ̀n tọ́lọ̀ ń pè wọ́n bí ó ní wa ahluha muslihun. Àwọn èèyàn bẹ̀ wọ́n ń ṣàtúnṣe, wọ́n ń pariwo ẹ jẹ́ á ṣe dáadáa, ẹ jẹ́ á kò níbi àìdá. Now ẹ jẹ́ kí n mú ìtàn yìí wá nínú Suratul A'raf kí n fi kásẹ̀ lecture yìí lẹ̀. Tẹ́ bá wọnú Suratul A'raf, tẹ́ bá kà láti àyà 163 tí tó fi dé 166, Ọlọ́run sọ ìtàn àwọn ìlú kan fún wa. Àwọn ìlú yẹn Ọlọ́run ní was'aluhum 'anil qarya, bí wọ́n léèrè nípa ìlú kan allati hadiratal bahr, ìlú tó wà ní ẹ̀gbẹ́ omi, tó wà lẹ́gbẹ̀ẹ́ odò. idh ya'duna fi sabt, nígbàtí wọ́n gbẹ́rù gbọ́n ní sọ́dọ̀ Ọlọ́run nípa ọjọ́ sátidé, Sabbath day. Ẹ máa gbọ́, wọ́n gbẹ́rù gbọ́n nípa ọjọ́ sátidé. idh ta'tihim hitanuhum yawma sabtihim shur'an, nígbàtí ẹja jáde sí wọn láti inú omi yẹn ní Sabbath day, ó kàn jáde sí wọn. wa yawma la yasbitun, àti ọjọ́ tí kìí ṣe Sabbath day la ta'tihim, ẹja yẹn ò jáde. Mọ́ bá ṣàlàyé ẹ̀ fún yín o, kadhalika nabluhum bima kanu yafsukun. Ṣẹ́rá àwọn ọjọ́ yẹn Ọlọ́run fẹ́ dán wọn wò pẹ̀lú odò tọ́lọ́run fún wọn. Ṣé mọ̀ pé favor ni Ọlọ́run fún yàn lódò ńlá, kò sí tí ò sínú odò, láwọn oríire ńláńlá, láwọn tó lè sọ̀yàn dó lóríire, ó wà ní odò. Lẹ́yìn náà Ọlọ́run fún wọn ní òǹkà ọjọ́ wọn pé, ó fún wọn ní Sabbath day. Ọjọ́ yẹn Ọlọ́run fún wọn. Lẹ́yìn náà ọba àlékè ọlá tó ní kí ẹja tó wúlò fún wọn tí wọ́n lè sọdowó, tí wọ́n lè máa jẹ, Ọlọ́run ní kó wà nínú odò yẹn. Now Ọlọ́run wá sọ fún wọn pé ṣé ẹ rí ẹja yẹn tí mo kó sínú odò yẹn, mi fẹ́ kẹ́ ẹ lọ dẹ odò níjọ́ sátidé. Ẹ má lọ, tó bá di Sabbath day, ẹ má lọ kú ẹja. Gbogbo ọjọ́ tó kù ẹ kú ẹja bó ṣe wù yín. Àdánwò ni Ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún yàn. Ṣẹ́mọ̀ pé jọ́ mi náà ìjọba náà fẹ́ wò pé mo fẹ́ wo ẹni tí yóò gbádùn nú yín. Wọ́n wá ní COVID-19 wà ń ta ẹ gbọ́dọ̀ lọ jímọ̀. COVID-19 wà ń ta ẹ gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì jọ Sunday o. Ọ̀dà kí la ṣe fún ìjọba? Kí lẹ̀ ṣe wá? Àwọn àwò pé kí ni COVID-19 kankan lè ṣe wá, kọ́dà wá tún máa máa àdísì kan wà bẹ́ẹ̀ tó tún lè gbé mọ́nì sí wa lẹ́mìí pé rárá o kìí kankan lóríṣiríṣi. Ṣùgbọ́n nítorí pé ìjọba sọ bẹ́ẹ̀, ta ló tó ẹ̀ tí mọ́sálásí ń fẹ́ gbà ẹ̀ tí àbá ìmọ̀ ẹ̀ tó ṣe social distancing la ilaha illallah. Ok, ẹ ṣe bí náà ok, ipa tí ẹ tí ẹ ṣì wà ní ilẹ̀ ilẹ̀ bí now láti jẹ́ ok, ẹ tó máa ń fi nǹkan bomú, ẹ lo nose mask tí kálùkù dàbí òmìràn. Àwọn fọ́tò ìgbà tẹ́lòmí bá rí pé wọ́n lọ ẹwọ àwọn dádì wa imú ló ṣe gòlò báyìí, àwọn kìíní yẹn wọ́n tó wá ṣe bí òpó náà. Now ṣẹ́rí gbogbo nǹkan yẹn ń gbà yẹn ìjọba ṣe fáwọn reasons táàmọ̀ àtàwọn míì táàmọ̀. Ọlọ́run náà máa ń ṣe kan míì gbà míì fún reason tá ṣe kí ni o táàmọ̀, àti reason tá ṣe kí ni o táàmọ̀, ó dẹ̀ nílè query ẹ̀ torí pé bó ṣe wù ló ṣe ṣe. Now ẹwà wo ìtàwọn ẹni yìí ṣe, wa idh qalat ummatun minhum lima ta'idhuna qawman Allahu muhlikuhum aw mu'adhibuhum 'adhaban shadida. Ṣẹ́rá wọn kan àwọn wá lọ́njọ́ sátọ̀dí ẹ̀ náà lọ
ṣe ẹmọgbọ́n tán dá tán bá ti kó ẹja yẹn jọ Saturday lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́wọ̀n ní wálé wọ́n wá wálé jọ Sunday ẹwọ̀gbọ́n àwọn aráàlú máa wò pé adúpẹ́ wọn lọ́jọ́ sátidé o Sunday lọ meanwhile wọ́n ti lọ lóru tó sì jẹ́jọ́ Saturday wọ́n wá dé lọ́wọ́ àárọ̀ àti láàárọ̀ Sunday wọ́n ní ọpẹ́ àkọjá àlàwà sọ́lọ̀ àwọn kan wá rí pé ìkọjá àlà lélẹ̀ yìí ẹ ṣe dáadáa àwọn kan àwọn wá sọ pé kí ló dé tẹ́ ń sọ fún wọn pé nǹkan tí wọ́n ń ṣe ò dá ẹ fi wọ́n lẹ̀ ṣe bọ́lọ̀ máa fìyà jẹ wọ́n gbà tó bá wù kọlu àwọn tó ń sọ fún wọn pé tí wọ́n ṣe ò dá yìí ma'dhiratan ila rabbikum wa la'allakum yattaqun pé àwọn ń sọ fún wọn pé tí wọ́n ṣe ò dá bóyá wọ́n mọ́wọ́ kó ń bẹ̀ tàbí wọ́n apáyà Ọlọ́run ẹ wá wò falamma nasu ma dhukiru bihi nígbà táwọn ẹni yẹn tí wọ́n gbọ́ anjayna alladhina yanhauna 'anis su' àwọn Ọlọ́run ala àwọn tí wọ́n ń kìlọ̀ fún wọn a jẹ́ kí wọ́n parẹ́ níjọ́ tí ìyà Ọlọ́run fẹ́ dé wa akhadhna alladhina zalamu bi'adhabin ba'is ma kanu yafsukun ṣùgbọ́n gbogbo yejú àwọn tó ṣe pé wọ́n gbẹ́rù gbọ́n rí àwọn ọ̀ràn yẹn mẹ́ta ni wọ́n mo ti ń bá ṣàlàyé mẹ́tẹ̀ta fún yín o nínú ìtàn yẹn o àwọn tí wọ́n gbẹ́rù gbọ́n nínú wọn àwọn Ọlọ́run fìyà jẹ wọ́n nítorí pé wọ́n gbà falamma ataw an ma nuhu anhu nígbà tí wọ́n wá yarí pátápátá wọn tí wọ́n kìlọ̀ fáwọn ìyàwó ò ní gbọ́ tí wọ́n qulna lahum kunu qiradatan khasi'in àwọn Ọlọ́run ní kí wọ́n di ọ̀bọ Ọlọ́run sọ wọn dọ̀bọ ó sọ wọ́n dìdàkudà bí garawa burúkú àwọn ọ̀ràn mẹ́ta wo ló wà ńbẹ̀ àkọ́kọ́ àwọn tí wọ́n gbọ́ràn sọ́lọ́run lẹ́nu tán ṣe tọ́lọ́run ò fẹ́ wọ́n lòdù nígbà tọ́lọ́run ní ká má lòdù àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn pé ẹ má ṣe Ọlọ́run lóhun ò fẹ́ ẹ má débẹ̀ eléyìí ò dá wọ́n di méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n ń sọ fún wọn pé kílẹ̀ ń kìlọ̀ fún wọn fún ẹ fi wọ́n lẹ̀ bí àbá fẹ́ jẹ wọ́n kó jẹ wọ́n ṣe bí wọn gbọ́ ni ṣẹwárí ṣẹ́rá wọn ìran alákọ̀ọ́kọ́ táwọn ògbọ́nà sọ́lọ̀ lẹ́nu àtàwọn ẹlẹ́ẹ̀kejì tí wọ́n tí àwọn kó ní qiradatan khasi'in àwọn ọ̀ràn méjèèjì ni wọ́n parẹ́ tọ́dọ̀bọ̀ àwọn tọ́lọ̀ ńlá nìkan làwọn tí wọ́n ń kìlọ̀ fáwọn èèyàn ẹ wọ́n dáadáa ṣe mọ̀ pé advocacy lábádébẹ̀ gbogbo àwọn tí wọ́n bá advocate pátá fún tó dáa tó bá dìjọ́ tí wàhálà fẹ́ dé Ọlọ́run mọ̀ bó ṣe fẹ́ yọ kàndákò ní rẹ̀ sí Ọlọ́run mọ̀ bó ṣe fẹ́ yọ kó máa mẹ́mà sọ̀rọ̀ kan àdúrà ni wọ́n máa ṣe débẹ̀ wọ́n ní Ọlọ́run tí máa ń yanjú ọbẹ̀ lára yóò kó bá ń ṣàánú rẹ̀ ara àdúrà tí máa mẹ́mà ṣe fún mẹ́nu wọ́n ní Ọlọ́run tí máa ń yanjú ọbẹ̀ lára yán yóò bá ń ṣàánú rẹ̀ máa bí wọ́n lè rí ìjọ kan pé ìyá alágbò wọn ní náà ìyán ní ìjọ náà mi àti wọn àjọ ń jẹ ìyán ni mo wá mú ìyán dání mo fi rún ọbẹ̀ mo wá ní máa mi ìyán ní ọbẹ̀ ẹ̀yànjú ẹ̀ ẹ̀yànjú ọbẹ̀ lára yán wọ́n wá ní ṣe bí wọ́n náà rí pé kò ṣeé ṣe mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n bó ṣe lé àti ṣe yẹn Ọlọ́run lè ṣe ṣó ti rí sí pé bó ṣe lé tó àti ṣe yẹn Ọlọ́run ní kápá àti ṣe ìtumọ̀ ẹ̀ lélẹ̀ láàrin àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọ̀ràn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà lájọ ń gbáyé àwọn táwọn ti mùmù rárá sínú tí ò dá tán wà nù ìjọba àtàwọn tí wọ́n sínú ìjọba torí kìí ṣe àwọn tó wà nù ìjọba nìkan náà ń ṣèbàjẹ́ àwọn tí wọ́n ti mùmù rárá sínú ìbàjẹ́ ìran àkọ́kọ́ ìran ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n dìde pé ẹjá máa kìlọ̀ fún wọn pé tí wọ́n ń ṣe yìí ò dá ó di méjì ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn tó sọ pé wàhálà tí ń gan pọ̀ èwo ni èwo láriwo sí ẹsí mi jọ kí ni gbogbo yẹn ẹ̀dẹ̀ ń pariwo ránù kó sì lọ ẹgẹ́ ti sì ṣe mọ̀ páwà mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ náà láwà àìbẹ́ẹ̀kọ́ fúnra Ọlọ́run wá sọ pé ṣe rí àwọn méjèèjì yẹn àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ yẹn àtàwọn tí wọ́n ń gbógun ti àwọn tí wọ́n ń kìlọ̀ fún wọn kúnú qiradatan khasi'in gbogbo wọn pátá ní tí wọ́n bàjẹ́ níjọ́ tọ́lọ́run bá bínú ṣùgbọ́n àwọn táwọn dúró lórí pé ẹjá ṣòdodo tí wọ́n dẹ̀ dúró lórí òdodo yẹn Ọlọ́run mọ̀ bó ṣe fẹ́ là wọn tó bá dìgbà náà aqulu qawli hadha astaghfirullaha li wa lakum.